ní ilẹ̀ Yorùbá ó ní àdúrà kan tá a máa ń ṣe fún ìyàwó. Àdúrà pọ̀ tá a máa ń ṣe fún ìyàwó, ṣùgbọ́n tó jẹ́ kókó bẹ̀ jù ó ní pé ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni, kí wá ṣe àpáta ẹ̀ ńlẹ́lẹ́yìn o. Tẹ́ bá fẹ́ sọ àpáta ẹ̀, ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni, ẹsẹ̀ ọkọ kò ní pè họ. Kí ni ìtumọ̀ àdúrà yìí? Ni pé nígbà tí a bá ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta kò tí ì finú ṣoyún débi tí ó ti ẹ̀fẹ̀yìn gbọ́mọ pọ̀n. Ẹ rí i pé tá a bá sùn sórí ẹní látijọ́, torí pé àwọn òbí wa wọn kì í, ẹ rí i pé wọn kò sí tí ń jẹ́ tìmùtìmù látijọ́, ẹní ni wọ́n máa ń tẹ́ sílẹ̀. Tá a bá sì sùn sórí ẹní, ó máa ń la pàápàá tó bá ti ń tó bí 30 ìṣẹ́jú tàbí wákàtí kan tá a ti wà lórí ẹní, yóò la pàápàá sí wa lára, yóò hàn lára wa. Nígbà tí wọ́n bá wá gbéyàwó ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta tí ò tí ì sí pé bọ́yá ó ní oyún tàbí pé ó tiẹ̀ fẹ́ gbọ́mọ pọ̀n, ẹ rí i pé ẹní yóò ti la pàápàá sí lára. Nígbà tí ọkọ náà tí ó jẹ́ pé orí ẹní ni ọkọ náà ló ti ń bá obìnrin rẹ̀ ní ṣe lọ́kọláya, ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, orúnkún ọkọ yóò ti máa yí. Nígbò bá wá yá ni ó máa tà á pa, ìyẹn ni pé yóò máa tè é pa. Ni wọ́n fi máa sọ pé orúnkún ọkọ kò ní pè họ, torí pé tó bá jẹ́ pé bí wọ́n ṣe fẹ́ níyàwó gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe tètè róyún ní tó sì bímọ ni, wàhálà ọkọ fẹ́rẹ́fẹ́ ni ó jẹ́. Ìtorí ẹ̀ náà fi máa sọ pé ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni, ẹsẹ̀ ọkọ kò ní pè họ. Ṣé ẹ wá rí i pé Yorùbá dùn gan? Ẹ bá wa like ẹ̀, ẹ bá wa comment, kẹ́ bá wa share rẹ̀. Yorùbá ládùn, adùn ní Yorùbá. Yorùbá ládùn, adùn ní Yorùbá.